Ẹ kú déédéé wòyí o, níbikíbi tí ẹ bá ti ń wò mí, tí ẹ dẹ̀ ti ń gbọ́ mi. Mo kí yín pẹ̀lú ògo Ọlọ́run, àjíǹde ara yóò máa jẹ́ gbogbo yín o. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọmọ ojúlówó Yorùbá nation, ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Fídíò kékeré tí mo ṣe yìí, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, mo fi Odùduwà bẹ̀ yín, ẹ bá mi wò ó délẹ̀, torí pé nǹkan tí mo sọ nínú ẹ̀ pọ̀, ó dẹ̀ yàtọ̀ síra wọn. Mi ì dẹ̀ fẹ́ kẹ́nìkan gbọ́ ọ̀kan kó má gbọ́ òmíì, torí ṣé mọ̀ pé tọ́rọ̀ bá kọjú sí ẹnìkan, èyí ni ó kọ sẹ́lòmíì. Ìtẹ́yìn bá gbọ́ lẹ máa fi sọ̀rọ̀, ìtí eléyìí náà bá gbọ́ ló máa fi sọ̀rọ̀, ṣùgbọ́n tí gbogbo wa bá gbọ́ délẹ̀, á gbọ́ lágbọ̀ọ́yé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá mi wò ó láti ìbẹ̀rẹ̀ dópin. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká súra wa. Lénìí, mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí àwọn èèyàn kan tí wọ́n máa pè mí. Ó lè jẹ́ àárọ̀, ó lè jọ́sàn, ó lè jálẹ̀, tí wọ́n ṣe gbogbo ohun tí jẹ́ àdúrà nílé ayé tí wọ́n ṣe fún mi. Ó ní oore àkọ́kọ́ tí mo kọ́kọ́ achieve jù lórí program tí mo ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àdúrà fún mi yẹn, gbogbo aburú tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí mi kò ní ṣẹlẹ̀ sí ìran yín, kò ní ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà fún mi, bí ẹ ṣe fẹ́ kí n máa ní ìlọsíwájú, ìlọsíwájú á bá yín, ìlọsíwájú á bá gbogbo mọ̀lẹ́bí yín. Lẹ́yìn àwọn yẹn, àwọn kan tó wà tó jẹ́ wípé wọ́n máa pè mí, wọ́n máa advice mi lórí iṣẹ́ tí mo bá ṣe. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo advice yẹn náà ni mò ń múlò, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn advice yẹn ni mò ń múlò tí mo rí wípé ó superior sí èyí tèmi gbé dání. Gbogbo yín náà, mo kí yín o, pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo tí jẹ́ aburú kò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sí ìdílé yín. Gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà mí lórí àwọn iṣẹ́ tí mò ń ṣe, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ò ní dá yín dá bùkátà yín. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n nínú àìnító wọn, wọ́n sì ń sẹ́ndì owó sí mi. Bàbá, ẹ gba 5,000, bàbá ẹ gba 10,000, bàbá ẹ gba 20,000, ẹ fi ra nǹkan. Owó kì í gbẹ lápò wọ̀yọ̀wọ̀yọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹni owó tì, ẹni táwọ́ ná. Gbogbo oore tẹ́ ń ṣe fún mi, Ọlọ́run Elédùmarè á máa fi ọ̀pọ̀ rọ́pò ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò ẹ̀. Àwọn èèyàn kan náà tún wà tó jẹ́ pé nǹkan tí màá fi sáà wà ní ìbámu pẹ̀lú nǹkan tó ń rí ni wọ́n ń sọ fún mi. Àwọn èèyàn kan wà tí wọ́n ń pè mí pé bàbá Sokoti, ìmúra yín yẹn ó dìpítì Yorùbá, ṣùgbọ́n fìlà Haúsá tẹ̀ ń dé sí i. Àwọn èèyàn tó ti bá mi sọ pọ̀, ṣùgbọ́n kì í ṣe pé ń ṣe ni kò wù mí. Ṣé mọ̀ pé kì í ṣe pé àwọn tí mò ń rà sílé tẹ́lẹ̀, kì í ṣe pé mò ń rà sílé nítorí pé mo fẹ́ ṣe Yorùbá nation ni. Àwọn nǹkan tí mo ní nílé ni. Now, nígbà míì tí mo bá wọ aṣọ, àwọn fìlà Yorùbá tí mo ní, ó lè má lọ pẹ̀lú àwọn aṣọ yẹn ni mi ò kì í fi ń wọ̀ wọ́n, tó fi jẹ́ pé màá lo fìlà amọ́là. Nígbà tó jẹ́ pé fìlà yẹn náà, èmi náà ni mo ní, òun ni mo fi máa ń lò wọ́n. Kì í ṣe wípé ń ṣe ni mò ń kó ọ̀rọ̀ yín dànù. Kì í ṣe wípé ń ṣe ni mi ò mọ̀ pé lóòótọ́ kìíní yẹn tàbùkù bá ọ̀rọ̀ tí mò ń sọ. Ọpọlọ tẹ́yin náà wá rò tẹ́ fi ń sọrú ẹ̀ fún mi, Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí ọpọlọ yẹn jọba mọ́ yín lórí o. Kódà mo ti rí bàbá kan pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Táwọn náà complain, àwọn tó ti ń sọ fún mi tẹ́lẹ̀ nínú lórí mẹ́sẹ̀gì náà tí wọ́n máa ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi ni. Ṣùgbọ́n
bàbá àgbàlagbà kan tó wá pè mí, wọ́n wá tó rí bí ẹni pé mo lè bínú, wọ́n wá fi sùúrù sọ fún mi, wọ́n ní bàbá ojú ò ní tì yín, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń sọ ọ̀rọ̀ yìí fún mi, nǹkan tí mo ní ni mò ń wọ̀ yẹn, àwọn kì í ṣe pé mi ò ní fìlà Yorùbá náà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ pé aṣọ tí mo fẹ́ wọ̀, àwọn fìlà Yorùbá tí mo ní nílé kò bá lọ, òun ni mo fi máa ń lo ti àwọn Haúsá tí mo ní bòjéèmù náà ni mo ní wọ̀n. So pé inú mi dùn sí advice yẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti send messages sí mi lórí ẹ̀. Wọ́n wá ní ọ̀dà, wọ́n dẹ̀ send 20,000 sí mi pé kí n lọ fi ra iye fìlà tó bá lè kà. Mo dúpẹ́ lọ́wọ́ yín náà bàbá, ojú ò ní tì yín, mi ò ní wá yín tì. Àwọn èèyàn kan tó ti send owó sí mi tí kì í ṣe ẹ̀kan tí kì í ṣe méjì, mi ì mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín ju pé kí n sọ pé níná ò ní tán owó yín yẹn, ibi tẹ́ ẹ ti mú owó tẹ́ ẹ ná fún mi, àgbàná ò ní wọ ọbẹ̀. Àwọn owó kan wà tó jẹ́ pé tágbàná bá wọ ọbẹ̀ wọ́n ná àgbàná yẹn mọ́wó ni. Ọlọ́run ṣe owó yín ní owó tí ó jẹ́ pé owó tó ń dẹ́rù bòṣì, Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan o, mo appreciate yín gan, mo appreciate yín gan. Ṣé mọ̀ pé bí ẹyẹ bá ṣe lọ la ṣe máa ń sọ òkò ẹ̀. Àwọn nǹkan kan wà tí ó fi jẹ́ pé mi ò fẹ́ kẹ́yìn yẹn, ẹ̀yin tí mo praise yẹn, mi ò fẹ́ kẹ́ ẹ rí bí ẹni pé ìdọ̀tí yẹn mo ta sí yín lára, torí mo fẹ́ ta ìdọ̀tí ó sì máa lọ bá àwọn tó yẹ kó bá lára. Ṣùgbọ́n ẹ̀yin kan wà tó jẹ́ pé bí mo bá ta ìdọ̀tí, ẹ̀yin kọ́ ni mo ta sí, mi ò tiẹ̀ lè ever ronú ìdọ̀tí sọ́dọ̀ yín, torí gbogbo ẹni tí ò sẹ́ndì owó sí mi n tó ń sọ fún mi àwọn nǹkan tó lè sọ mí dolórí ilé, tó lè sọ mí dé èèyàn, àwọn àdúrà nǹkan tẹ́ ń ṣe fún mi yẹn, àdúrà tẹ́lómi ń ṣe fún mi ó pè mí ju kó sẹ́ndì 500,000 sí mi lọ, ní àwọn àdúrà tó le gan, àwọn àdúrà tó jẹ́ pé bí wọ́n bá ṣe ń ṣe fún mi báyìí alátèmi náà máa gbọ̀n. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kó dáa, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kó dáa, ẹ̀yin náà mo dúpẹ́ lọ́wọ́ yín, torí bó tó wu ẹ̀yin náà lẹ́ ń ṣe yẹn. Ṣé mọ̀ pé nínú fíìmù tá a wò last, níbi tí bàbá Peter Fatomilola ti dífá fún wa, wọ́n sọ ọ̀rọ̀ mẹ́ta kan tí ó wá mú kí ọ̀rọ̀ yìí wáyé lénìí. Wọ́n sọ nípa àwọn èèyàn kan tó wà nínú nta àwọn ilé Yorùbá nation yìí tó jẹ́ pé tọkàntọkàn tẹ̀mítẹ̀mí òun ni wọ́n fi ń ṣe. Irú àwọn èèyàn bíi náà ni àwọn èèyàn tí mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn yìí, torí pé nínú gbogbo ìmọ̀ràn tí wọ́n ń fún mi, gbogbo àdúrà tí wọ́n ń ṣe fún mi, kò jọ ti ẹni tó fi ẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ funfun jáde. Wọ́n wá sọ̀rọ̀ àwọn èèyàn kan tó jẹ́ wípé nítorí owó tí wọ́n make kérò lè rán wá sí ọ̀dọ̀ wọn ní orí YouTube wọn, ó ní wọ́n ṣe ń ṣe. Àwọn yẹn náà wọ́n ní wọ́n wà láàrin wa. Èmi ò bínú sáwọn yẹn, mi ò lè bínú sí wọn, torí pé the more tí Yorùbá nation yìí bá ń develop, the more yẹn làwọn náà máa develop, the more yẹn ni wọ́n máa rí nǹkan tí wọ́n máa sọ. Nǹkan tí mo kàn lè sọ fáwọn yẹn ni wípé nǹkan tán bá rí kán má sọ, nǹkan tán bá rí kán má sọ. Tó bá jẹ́ pé owó náà lọ fẹ́ méèkì lára Yorùbá nation tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, kò yẹ ká bínú sí ẹ̀. Ìgbà tó jẹ́ pé owó yẹn ọ̀nà rọrùn ló fẹ́ gbà méèkì, kì í ṣe pé ó fẹ́ kọwọ́ bọ̀ wá lápò láti mú, kì í ṣe pé ó fẹ́ jà wá lólè. Fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ àwọn èèyàn tí wọ́n ní wọ́n fẹ́ dàrú, tó jẹ́ pé wọ́n ní wọ́n plot sáàrin wa yẹn, ṣe bí àwọn náà lérò lórí YouTube wọn, ṣe bí tí YouTube wọn náà bá dàgbà débi tó yẹ kó dàgbà dé, ṣe bí wọ́n monetize ẹ̀, ṣe báwọn náà tún pawó lórí ìbàjẹ́ tí wọ́n ń wá ṣe, lórí pé wọn ò fẹ́ ká nílò síwájú, lórí pé wọ́n fẹ́ tú wa ká, wọ́n sì tó ń gba owó, wọ́n á sì ná irú owó yẹn fún ọmọ wọn, wọ́n á ná fún ìyàwó wọn. Wọn ò dẹ̀ ní mọ̀ pé ìpè ni àwọn ń gbé àwọn táwọn bá ná irú owó yẹn sẹ́ fún, àwọn táwọn bá ná irú owó yẹn fún, ìpè làwọn ń gbé wọn sẹ́, àti ọmọ àti ìyàwó wọn àti àwọn ọ̀rẹ́ àti aládùúgbò tí bá ń bá wọn ná irú owó yẹn,
torí pé owó ìbànújẹ́ ni. Ẹ̀yin fẹ́ bà bìkan jẹ́ lẹ fi ń rówó. Inú Ọlọ́run ọ̀dẹ̀ lè dùn pé ẹ fẹ́ bà bìkan jẹ́ gbà táwa ọ̀bà tí yín jẹ́ ìwò làbùrọ̀ wá bá ti wá jẹ́. Ẹ̀yin ṣe máa gbà kọjá yìí ni wọ́n plọ́ọ̀tì sáàrin tiwa. Ìwọ ṣe máa gbà kọjá pé wọ́n ni wọ́n fi ṣe sábàbí aburú. Gbogbo ẹni tí wọ́n bá fi ṣe sábàbí aburú, aburú náà ni máa gbẹ̀yìn ayé wọn. Gbogbo èèyàn kéèyàn láyé tó bá ti fi ṣe sábàbí aburú, aburú ní gbẹ̀yìn wọn. Ẹ wo bí mo ṣe ń bà bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń wo nǹkan tí a ń sọ. Mo ti ṣe fídíò míì tó jẹ́ pé èèyàn tó lé ní 12,000 ti wò, oní 10,000 wà, oní 9,000, oní 7,000 èèyàn wà. Àwọn 9,000 5,000 kankan tí wọ́n wo yẹn, àwọn náà sá ní ẹnìkan tàbí méjì tí wọ́n sọrú ọ̀rọ̀ yẹn fún. Ẹlòmíì ò nìkan nínú fámìlì tó wò, ṣùgbọ́n yóò láwọn èèyàn náà nínú fámìlì tí ó bá sọ̀rọ̀, tó túmọ̀ sí pé bí ẹyọ ẹnìkan yẹn bá sọ fún èèyàn méjì mẹ́ta, ẹ̀tọ́ á wo iye tí nọ́mbà àwọn èèyàn tí a rí lójú amóhùnmáwòrán wa yẹn, ẹ wo iye tó máa jẹ́. So ìgbàgbọ́ mi ni wípé kí gbogbo wa sùúrù bo Yorùbá nation yìí ká dẹ̀ lè rí gbà. Ṣùgbọ́n mo rí àwọn kùdìẹ̀kùdìẹ tí màá kọ́kọ́ sọ fún yín kó tó di pé mo wá sọ decision ọkàn mi fún gbogbo yín. Àwọn kùdìẹ̀kùdìẹ yẹn ni màá sọ̀rọ̀ nípa ẹ̀ ń sìn. Ẹ̀yin èèyàn mi, ó ti pẹ́ tí mo ti ń pariwo pé ẹ má búyàn, ẹ má ṣépè fún yàn. Ẹ̀yin tó jẹ́ pé ẹ kì í ṣe ara wa, tí wọ́n kàn plọ́ọ̀tì yín sáàrin wa tẹ́ wà ní diaspora. Ẹ̀yin lẹ máa ń pè mí tẹ́ máa ń sọ̀rọ̀ pé kí n máa gbé Tinubu ṣépè, bíi pé kí n máa gbé Tinubu ṣépè, bíi kí n máa gbé MC Olúọmọ ṣépè, bíi kí n máa gbé àbúrò mi tí ẹni tí mo pè, mo tún ti ṣe fídíò, mo sọ fún yín wípé àbúrò mi ni Ẹ̀bùn Ọláìyá Igwe, pé òun ló súnmọ́ mi jù nínú onítíátà. Ṣé nítorí pé àìdíà wa ti wá yàtọ̀ síra wọn yẹn kí n dẹ̀ lọ pa, kí n má wo gbogbo oore tó ti ṣe fún mi sẹ́yìn rí mà. Yorùbá sọ wípé bí oore bá pẹ́, aṣiwèrè èèyàn ló máa ń gbàgbé. Èmi kì í gbàgbé oore. Mo rí àwọn èèyàn tó sẹ́ndì owó sí mi, mo rẹ́ni tó sẹ́ndì 10,000 20,000 sí mi, tí mo dúpẹ́, tí mo ti dúpẹ́ bí ẹ̀5, tí wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ mi yà wọ́n lẹ́nu. Irú àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ náà wọ́n máa gbọ́ báyìí. Kì í ṣe èèyàn 10, kì í ṣe 20 èèyàn, kì í ṣe 50 èèyàn ló ti sọ orí ẹ̀ fún mi pé àwọn dẹ̀ máa fún yín ní nǹkan kékeré, ẹ̀ dẹ̀ máa dúpẹ́. Ẹni tí ó bá dúpẹ́ oore yóò tún rí mi gbà ni. Téèyàn bá dúpẹ́ oore yóò tún rí mi, bí ò bá tiẹ̀ rí gbà lọ́wọ́ ẹni tó kọ́kọ́ fún, tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ yẹn, àwọn èèyàn tí wọ́n rí pé dúpẹ́ pé ẹnìkan fún àwọn náà ó ṣe fún un. Òun lèmi ṣe máa ń dúpẹ́ oore. So now àwọn oore tí àwọn èèyàn ti ṣe fún mi ń sìn, nítorí pé ẹ̀yin ò bóyá mi mọ nǹkan tí wọ́n ṣe fẹ́yìn, so ẹ fẹ́ fọ́ọ̀sì èmi láti máa bú wọn. Ẹ̀yin sì wà nílùú òyìnbó, dádì ọ̀pọ̀lọpọ̀ yín sì wà ní Nàìjíríà, ẹ̀ ní ká máa bá mi jáde kájọ máa risk life. Èmi ò lè bú Tinubu, mo ti sọ fún yín, mi ní bá yín jáde bú Tinubu, torí wípé bó ti wulẹ̀ kó pẹ́ tó, Tinubu ti ṣoore fún mi sẹ́yìn, mi ò sì ní bú. Tèmi ni mo sọ fún yín sẹ́yìn pé mi ò kì í sọ ọmọ kékeré, torí ẹ rí pé mi ò mọ̀mọ́ dá gbogbo kìíní kẹ́ ẹ lè rí pé mi ò kì í sọ ọmọ kékeré. Mo dẹ̀ ní right sí personal opinion tèmi. Mi ní bá yín bú Tinubu o, mi ní bá yín bú Tinubu o. Lẹ́yìn Tinubu, àwọn èèyàn máa pè mí, ẹ máa bú Olúọmọ, ẹ máa ṣépè fún. Mo dẹ̀ máa ń sọ fún yín pé ẹ nídìí gbogbo yẹn. Now ìyẹn tó wá kó bẹ́ẹ̀, àwọn kan tó máa pè mí kí n máa sọ̀rọ̀ sí Olúọmọ, kí n máa sọ̀rọ̀ sí MC Olúọmọ. Ní MC Olúọmọ tó jẹ́ pé tó bá jẹ́ wípé lóòótọ́ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn fún mi, tó bá jẹ́ wípé ẹ máa ń wo
orí ìkànnì mi dáadáa tó bá jẹ́ pé ẹ ti wà ńbẹ̀ ti pẹ́, ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo ti sọ̀rọ̀ lórí àwọn èèyàn tẹ́ ẹ̀ ní kí n máa bú yìí pé olóore mi ni wọ́n. Mo sọ fún yín pé tí ó fi di ọdún tá a ṣe dọ̀ yìí ni Olúọmọ á sì fi ẹran ránṣẹ́ sí mi more than 14 years ago ló dẹ̀ ti bẹ̀rẹ̀. Kì í ṣe pé mi náà rówó rẹ̀ ràn, ṣùgbọ́n ẹran ńlá ló máa gbé ránṣẹ́ sí mi, ó dẹ̀ tó máa fowó lé. So èrò ọkàn yín dẹ̀ ni pé kémi dẹ̀ máa bá yín bu ló tọ́. Mi mẹ̀sẹ̀ tó sẹ̀yìn ẹ̀yin lẹ́mẹ̀sẹ̀ tó sẹ̀yìn o. Ẹ dákun ẹni tí MC Olúọmọ bá ṣẹ̀ kó bu láyé ara rẹ̀, èmi ò ní bá yín bu òun sí o. Torí olóore tèmi ni, mi ní ever bá yín bu. Ẹlòmíì tó yín tí ẹ fẹ́ lè sọ wípé tẹ́ bá rí mi pẹ̀lú MC Olúọmọ sìn, ẹ fẹ́ lè sọ wípé mo ti kú òun Yorùbá nìsan ni. Ẹ dákun, báwo làwọn èèyàn kì í ṣe ń ronú náà? Ṣé kí n sọ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ò lọ́pọlọ ni àbí kí ni? Èmi tí mo lè jáde tí mo lè gbójú mi fún gbogbo àgbáyé pé mo ti wà ní ẹ̀yìn Yorùbá nation. Olúọmọ tẹ́ ń pariwo yìí, kí ló dé tí ò tí ìran tọ́ọ̀gì sí mi látijọ́ náà wá lù mí? Kí ló dé tí Olúọmọ wá ó ń ṣe òṣèlú, ó ń tẹ̀lé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, èmi ń ṣe Yorùbá nation, méjèèjì ò sì papọ̀ mọ́ra wọn. Kí ló dé tí Olúọmọ ò tí rán wọn wá lù mí? Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìwà láìtàláì sí wọn bí láì lẹ́sọ́láwà tó Olúọmọ bá ránṣẹ́ sí mi máa lọ síbẹ̀. Ṣùgbọ́n kò lè gba nǹkan tó wà ní máìdì mi, àjọ sọ fúnra wa ni màá sọ, Olúọmọ bẹ́mi ṣe rí ni o. Kì í dẹ̀ ṣe nìkan tó ń fọ́ọ̀sì èèyàn láti gba nǹkan téèyàn bá ń ṣe. Olúọmọ ti mọ̀ dáadáa wípé mo wà ní Yorùbá nation, ó dẹ̀ máa ń bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀. Lẹ́nu ìgbà tí mo wà ní Yorùbá nation, Olúọmọ ti bá mi sọ̀rọ̀, kò bá mi sọ̀rọ̀ lọ síbi tí mò ń ṣe yìí náà. Kí ni kí n máa wá bulé lórí ẹ̀dá kò torí Ọlọ́run? Kí ni kí n máa ṣe rí? Ẹ jẹ́ kí n tó sọ nìkan fún yín lẹ́nu. Bí mo ṣe wà ní Yorùbá nation, tí Olúọmọ wà nínú àwọn olóṣèlú yẹn, tí n bá wà lẹ́kọ̀ọ́, tí anybody bá fẹ́ attack mi, Olúọmọ ni mo máa pè. Ó máa pè èèyàn ní àràdìyẹ láti rescue mi. So èèyàn lẹ fẹ́ kí n bú bàbá tí yín dẹ̀ wà Nàìjíríà, ẹ pé bàbá yín kó join mi kájọ máa bú wọn káàkiri sí títì. Bàbá tí yín wà ń bí, ẹ pé àwọn bàbá yín yẹn pé okay, dádì ẹ̀yin náà lọ́jọ́ Sokoti, ẹjọ́ lọ máa bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹjọ́ lọ máa bú Olúọmọ, ẹjọ́ lọ máa bú àwọn ọba, ẹjọ́ lọ máa bú àwọn ìjòyè. Ẹ ṣe yẹn olórí burúkú bíi tiyín lẹ pè mí ni. Èmi ò kì í ṣe olórí burúkú o, mi ń ṣe olórí burúkú. Excuse, Yorùbá nation ló jọ pa wá pọ̀. Ọ̀rọ̀ tó bá jẹ́ mọ́ ọ̀rọ̀ Yorùbá nation ni kẹ́ ẹ máa bí mi sọ. Ẹ lè ever tì mí lu anybody. Ẹ sọ̀rọ̀ Yorùbá nation, sáwọn yẹn ṣe Yíbò ni wọn ni? Ṣé Yíbò l'Olúọmọ ni? Ṣé Yíbò l'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni? Okay, á dù wọn lọ́rùn ní tá bá ti rí Yorùbá nation gbà. Ṣé tẹ̀mí nìyẹn? Ṣé ro ọkàn yín ni pé á pa wọn tá bá ti rí Yorùbá nation gbà? Okay, kí ló wá sọ fún yín wípé ìjà tèmi ń jà yìí, kí ló sọ fún yín pé kò ní tí ì rẹ èmi ká tó rí Yorùbá nation gbà? Kí ló sọ fún yín wípé ká tó wá rí Yorùbá nation yẹn gbà? Kí ló sọ fún yín pé kì í ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó wá gbé àsíá Yorùbá nation dání? Kí ló sọ fún yín pé kì í ṣe Olúọmọ ló máa gbé àsíá Yorùbá nation dání? Ẹ̀yin èèyàn ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ mọ̀ ti èmi o. Yorùbá nation lọ́jọ́ pa wá pọ̀. Fẹ̀kàn tẹ́lẹ̀ mi náà ti sáà tẹ́kì decision mi lọ́kàn ara mi, kò sí wàhálà náà yẹn. Now èmi ò ní bú wọn. Mo dẹ̀ ti sọ fún yín tipẹ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń kọrin ẹ̀ sí mi létí, ẹ máa bú Igwe, tẹ́ máa sọ pé Igwe yẹn kìíní kan kìí tí mo dẹ̀ máa bá sọ fún yín wípé àbúrò mi ní Igwe, ẹ ní èdè àti bú pé ẹ mọ ilẹ̀ tí ó mọ̀ lọ́la, ẹ mọ tí Igwe lè ṣe lọ́la. Ṣé kẹ́ ẹ tó mèmí sẹ́yìn mọ̀ pé mi máa wá síbi ọ̀rọ̀ Yorùbá nation ni? Ẹ sísà, ọ̀rọ̀ Yorùbá nation lọ́jọ́ pa wá pọ̀. Ẹ má kọ́ mi ní ẹni tí mo fẹ́ bú. Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ ká sórí burúkú o. Ẹ má kọ́ mi ní ẹni tí mo fẹ́ bú. Mi ò bú anybody.
ṣe rí YouTube mi mo ti gbé kalẹ̀ fún ara mi tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá Nation tí mo believe pé mo fẹ́ jáde fún, mo believe pé orí YouTube náà ni màá ti máa jáde sọ̀rọ̀ òun ni, torí pé mo ní àwọn fíìmù rẹpẹtẹ tí mo fẹ́ máa upload tí ó ṣe àwọn èèyàn láǹfààní ẹ̀. Nínú ọ̀rọ̀ tí mo ń sọ ẹ ti mọ irú fíìmù tí mo lè tírú èmi lè ṣe fúnra ra mi, láwọn fíìmù tí mo ti ṣe sẹ́yìn tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá láǹfààní. Ẹ rí pé mo sọ last time pé mo ti ń pariwo lórí ọ̀rọ̀ ìfẹ́ láàrin àwọn ọmọ Yorùbá ó ti pẹ́ gan. Ọmọ mi mo sọ̀rọ̀ fíìmù kan pé mo fẹ́ mọ̀ pé màá upload lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ ìfẹ́ ni, kẹ́ ẹ lè mọ ìgbà tí mo ti wà lórí ọ̀rọ̀ ìfẹ́. Kódà mo lo Ìbà Gani Adams nínú fíìmù yẹn láti introduce ìfẹ́ sáàrin àwọn ọmọ Yorùbá. Tẹ́ bá rí bí Ìbà Gani Adams ṣe rí ńgbà náà, ẹ mọ iye ọdún tí mo ti lè ṣe irú fíìmù yẹn sẹ́yìn, mi ní pẹ́ upload ẹ̀. N tí mo mọ̀mọ́ sí ibẹ̀ yẹn fún nìyẹn, bò mo wò pé nǹkan tí mo gbé dání lórí YouTube mi náà ni mo ti máa sọ fáyé pé nǹkan báyìí ni mo gbé dání. Ẹ wá rí pé láti ọdún yẹn láti jọ yẹn títí di sìn mi ò tí upload fíìmù ẹyọ kan, nítorí pé mo rí pé nǹkan tí mò ń ṣe yẹn ó ń dùn mọ́ inú. That does not mean pé mi ò ní kó fíìmù sórí ibẹ̀, no. Ṣùgbọ́n mo rí pé nǹkan tá ẹ̀ ṣe yẹn ó sì ń dùn mọ́ mi nú, èmi náà dẹ̀ fẹ́ ṣe débi ibi tó lápẹẹrẹ, ó ní mo fi ń ṣe nǹkan tí mò ń ṣe. Kì í ṣe pé ẹnìkan ló fọ́ọ̀sì mi, ẹnìkan kọ́ ló mú mi wá sí Yorùbá Nation, kò sẹ́ni kankan tó introduce Yorùbá Nation sí mi, èmi ni mo introduce ẹ̀ síra mi. So kò sí ẹni tó lè influence mi láti ṣe one thing or the other nínú ẹ̀, èmi ni mo lè influence ara mi. Ẹ jọ̀ọ́ ìwọ tí ẹni tó náà bá ti fẹ́ fojú sunkún òbí ẹ̀, kó má ràn mí níṣẹ́ ẹdẹ tòrutòru o, ẹ má ràn mí níṣẹ́ ẹdẹ tòrutòru o. Ọ̀pọ̀lọpọ̀ inú yín diaspora lẹ́wà ní ẹ̀yin tẹ́ ń wúrú wà yẹn, àwọn tí ò sí ní diaspora wọ́n wà Nàìjíríà, wọn ò pé bàbá wọn kó wá join mi, wọn pé ìyá wọn kó wá join mi, àwọn gangan wá join mi láti pariwo yẹn o. Ẹnu tèmi èmi ni wọ́n fẹ́ kémi ọmọ jẹ́ alágbàwí fún wọn, mi ń ṣe alágbàwí anybody o, alágbàwí Yorùbá Nation ni mí, and the only thing tí mo gbé dání is Yorùbá Nation and nothing more. Mi ìfẹ́ kí nǹkan kan wà táàtì mọ́, mi ìbáyàn búyàn o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, any other person tó máa pè mí, ẹ má sọ̀rọ̀ Tinubu fún mi. Any other person tó bá pè mí, ẹ má sọ̀rọ̀ Igwe fún mi, torí pé ẹ lè rí support mi lórí whatever tẹ́ bá ń sọ sí wọn. Anybody tó bá pè mí, ẹ má sọ̀rọ̀ Olúọmọ fún mi, ẹ má sọ̀rọ̀ Olúọmọ. Bó ore bá pẹ́ àsìwòrì ní gbàgbé. Ṣé bí gbogbo ore tí mo sọ fún yín pé Olúọmọ ti ṣe fún mi sẹ́yìn, ṣé bó ṣá ti ṣe fún mi náà kí n tó padà wá sí Yorùbá Nation, ṣé bí mo dẹ̀ mọ́ ibi tó ń wà, ṣé àwọn èèyàn ó lè dánú rò ni? Mo mọ ibi tó ń wà pẹ̀lú gbogbo ore tí mo sọ pé ó ti ṣe fún mi sẹ́yìn yìí, ṣé bí mo mọ ibi tí ó wà. Ok, lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe Yorùbá Nation yìí, ó ti ṣe dáadáa fún wa. Ọ̀rẹ́ mi kan kú, mo lọ bá, ó dẹ̀ fún wa lówó nígbà tá a fẹ́ sòkò ẹ̀. Mo dẹ̀ ti ń pariwo Yorùbá Nation yìí, kí ló tó ṣe bẹ́ẹ̀ fún mi, kí ló tí ò pa mí. Then ẹ̀yin alásọjẹ́ yẹn, ṣé nǹkan tó fún mi ń jọ yẹn ọwọ́ ẹ̀yin ni mo ti máa gbà, tá a fi dá inú gbogbo àwọn èèyàn dùn níbi tá a ti ṣe ayẹyẹ ìkẹyìn fún ẹni yẹn. Ẹ mọ́ tì mí o, mi ò ṣe é tì o. Èmi kì í ṣe ọmọ arógun o, ọmọ arógun ni o mọ sẹ́kọ̀ tí wọ́n fi kí orí rẹ̀ bọ omi gbóná. Anybody ìwọ tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀, dákun bá mi sọ̀rọ̀ Yorùbá Nation, má sọ̀rọ̀ anybody fún mi mọ́. Then mọ́sọ̀ nǹkan kan tó wáyé tí mo fẹ́ sọ̀rọ̀ sí, àwọn èèyàn wa kan lọ sí Ifẹ̀, wọ́n lọ sí pálásì bàbá wa Olúayé ní Ifẹ̀, wọ́n lọ sí pálásì wọn. Kì í ṣe pé wọ́n ti kọ lẹ́tà síwájú pé àwọn ń bọ̀ ìjọba ìta máa ní bàbá, even tó bá kọ lẹ́tà síwájú, ṣé tí bàbá wa fẹ́ travel, ṣé yóò wà títorí lẹ́tà yẹn kò ní lọ bẹ́ẹ̀, yóò dúró dé wọn ni. Ṣé bí ó lè rán yàn sílẹ̀ fún wọn pé ẹ bá mi yọjú sí wọn pé
unavoidably absent o ẹ bá ṣàlàyé báyìí fún wọn ẹ bá ṣàlàyé báyìí fún wọn. Now ẹ wá ti débẹ̀ nìyẹn torí ní tí mo fẹ́ sọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pè mí tí wọ́n tó ń dá Ọba Ifẹ̀ lẹ́bi. Èmi ṣe rí ẹ̀yin lẹ ń kó bá àwọn tí wọ́n ń ṣe bí o ẹ̀yin lẹ advice àwọn tó ń ṣe bí o because tẹ́nìkan bá ti ṣe tí ò dá tá a bá ti lè sọ fún pé nǹkan tó ṣe yìí ò dá wọ́n padà bá Yorùbá Nation jẹ́ o. Ẹ má jẹ́ wọ́n bá Yorùbá Nation jẹ́ mọ́ wa lọ́wọ́ o. Ọ̀wọ́n ọmọ tọ́ọ̀gì pọ̀ nínú àwọn tó ń jáde o. Iṣẹ́ tá a rán wọn kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ń lọ ṣe o. Okay, ẹ ti dé palace. Àwọn the highest rank nínú àwọn olóyè palace wọ́n yọjú sí yín. Wọ́n sì bá yín sọ̀rọ̀. Ìkan ṣe pàtàkì nínú ọ̀rọ̀ tí wọ́n bá yín sọ tó ṣe pàtàkì sí mi. Wọ́n ní ntẹ́ ń agitate fún yìí pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run Olódùmarè á jẹ́ kó ṣeé ṣe. Ẹ dákun kí lẹ tún fẹ́ kí wọ́n sọ. Ẹ wá ní bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn ẹ wá ní iwájú palace ńbẹ̀ yẹn lẹ bó bá jẹ́ pé ọ̀tún la lọ́ba tó dé bó bá jẹ́ jọ́ mẹ́rin lọ́ba tó dé ibẹ̀ yẹn ni wọ́n bá yín. Ẹ dákun sínú yàrá kábíyèsí ni Yorùbá Nation wà ní ṣé àwọn ni wọ́n jáde tí wọ́n mú Yorùbá Nation wá lé yín lọ́wọ́ ni. Kí ló dé tá a máa ní àṣejù. Síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn kan sì tó ń tẹ̀lé wọn wọ́n tó ń sọ wọ́n tó fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa bú ọba yẹn. Ṣé rí èmi ò rẹ́dí láti gbójú jáde mọ́ mi nípa irọ́ fún yín. Àwọn sẹ́kàn ńláńlá wà tí mo ti ṣe sílẹ̀ màá jù wọ́n màá dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ju àwọn fíìmù mi lọ màá bẹ̀rẹ̀ sí ni máa ju àwọn fíìmù mi lọ sórí YouTube mi. Àwọn ilé tí mo ti ṣe sílẹ̀ màá jù wọ́n fún yín ṣùgbọ́n mi ì rẹ́dì láti jáde lọ sẹ́ni ìwé àmọ́ because mi ì lè lọ risky life ara mi. Ẹ wo àwọn èèyàn tán ń bú yẹn the same identity lèmi àtàwọn tán ń bú yàn lájọ ní the same fìlà lájọ gbé sórí fìlà Yorùbá Nation la máa jọ gbé sórí ẹ̀ńtẹ́ tí wàá kú tẹ́ ti ṣépè fún tẹ́ ti ṣe gbogbo ẹ̀ tẹ́yìn ọ̀dẹ̀ ní débẹ̀ ńjọ́ tí mi bá débẹ̀ ojú wo ni ó fi wò mí ojú àwọn olórí burúkú tẹ́ ń ṣépè fún wa rèé ni ó fi wò mí bẹ́ẹ̀ mi ò tẹ̀ tí ì ṣépè látẹnu tèmi àwọn fámìlì mi ló ń ṣépè àwọn ìdílé mi ló ń ṣépè ṣé tí ìdílé mi bá ṣépè fún ṣé àjọṣépè yẹ kọ́ nìyẹn. Now mo dẹ̀ ń sá àlọ́ tí mò ń ṣe kì í ṣe torí ara yín torí tèmi ni mo ṣe ń ṣe àlọ́ pé ẹ má mú Nàìjíríà difficult fẹ́mi láti gbé. Tó bá rò pé kẹ́mi mi bọ́ lórí nǹkan tí mò ń ṣe yìí ni ẹ̀mí tiẹ̀ àti fámílì àti gbogbo ọmọ tó bí ni ó bọ́ dànù o. Ṣé mọ̀ pé Àdògán ti kú ńsìn lórí struggle ìlú kulé. Àwọn olóríire kọ̀ọ̀kan mo gbọ́ pé àwọn olóríire kọ̀ọ̀kan wọ́n ń ṣe fún fámílì yẹn o ṣùgbọ́n só lè dàbí kọ́kọ́ ẹ̀ wà láyé àáfàá ti kú o. Àwọn tá a mọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà ló ti kú lórí struggle yìí tí a mọ orúkọ wọn o. Now nsìn n tó wu ẹ̀yin ni pé kémi lọ kú èmi ò wá ní kú ikú kíkú kan bí kò ṣe yíyè màá wá rọra jókòó mi jẹ́ mi màá máa wá ṣe Yorùbá Nation mi lọ pẹ̀lú ọkàn mi àtàwọn kọ̀ọ̀kan tó bá ń súnmọ́ mi tí mo lè sọ fún mi ní jáde sọ anything mọ́ débi pé anybody ó tiẹ̀ máa wá mi káàkiri torí pé tó bá jẹ́ wípé ẹ̀yin tá ẹ̀ ṣe pẹ̀lú inú kan yìí tó bá jẹ́ pé ẹ̀yin náà ń pẹ̀lú bú àwọn tí wọ́n fẹ́ dàrú yẹn ni kò ní rí báyìí ṣùgbọ́n tí wọ́n bá ti sọ̀rọ̀ kan ẹ̀yin náà tún ti tẹ̀lé wọn lọ lórí ọ̀rọ̀ yẹn ẹ wo ọjọ́ tí bàbá kan tó fẹ́ dá wàhálà lẹ̀ láàrin tó pẹ̀rẹ̀ ní ọba kan ní ìlú òyìnbó tó fẹ́ dá wàhálà lẹ̀ láàrin Ìbà Gani Adams àti Chief Sunday Igboho ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ti tẹ̀lé lọ kì í ṣe gbogbo àwọn tó tẹ̀lé yẹn lọ ni àwọn tí wọ́n plot sáàrin wa o àwọn tí wọ́n plot sáàrin wa náà tí wọ́n ro nǹkan yẹn dáadáa wọ́n pọ̀ o so tí nǹkan kékeré bá ti ṣẹlẹ̀ báyìí tàbí tẹ́nìkan bá ti kọ́ nǹkan báyìí gbogbo yín ti tẹ̀lé nìyẹn tó bá jẹ́ pé gbogbo wa la jọ ń condemn èébú. Mo ti sọ fún àwọn bàbá yẹn wípé inú ló bí yín ọ̀pọ̀lọpọ̀ gbà ni mo sì ń sọ pé ẹ̀ka àwọn bàbá yẹn foríjì wá inú ló bí yín pé kò wù yín láti máa bú àwọn àgbààgbà pé bọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́lòmí at the point in time tí ó ń sọ ọ̀rọ̀ yẹn nǹkan tó ṣẹlẹ̀ sí ló fà á tó fi sọ then ẹ sì tó ń sọ dì sí ẹ tó wá ń sọ nìyẹn ẹ fẹ́ kémi náà tó máa bá ń sọ ẹ fẹ́ kémi náà máa bá ń gbé àwọn èèyàn sí pé kí n dẹ̀ jókòó sí Nàìjíríà èmi ò ṣe yẹn o mo dẹ̀ ti
lẹ́yìn tí mo bá ti àwọn fídíò tí mo tiẹ̀ torí mo ní àwọn fídíò ńláńlá kan tó le tí mo fẹ́ ṣe ní eégún ńlá tí kẹ́yìn ìgbà rẹ̀ tẹ́lẹ̀. Mo ní fídíò ààrẹ àgbáyé gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà in the whole world. Mo ní fídíò wọn tí mo ti ṣe lórí Yorùbá Nation tó wà lọ́wọ́ mi. Mo ní fídíò bàbá wa Àràbà ní Òṣogbo, bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn, tí ó jẹ́ wípé gbogbo ó fẹ́ mọ̀ sí kọ́ńtírì kan ní ilé ayé yìí tí wọn ò tí ì lọ rí. Gbogbo ìgbà tí ọlọ́rọ̀ Yorùbá bá ti ṣẹlẹ̀ àwọn ni wọ́n ń pè, anywhere, Cuba, America, gbogbo everywhere bẹ́yẹn àwọn náà máa ń pè. Àwọn náà wọ́n tún dẹ́rù bà mí lórí ọ̀rọ̀ Yorùbá Nation, but èyí tó dùn mọ́ mi nínú jù ni pé àwọn náà sọ pé ó ti di ṣíṣe, pé àsìkò ẹ̀ ti tó. Now ṣé básìkò bá wá tó, ṣé ká máa para wa ni? Èyí tẹ́ lọ tẹ̀ bá ti pálásì bàbá wa Ọọ̀ni tẹ́lẹ̀ ní kúrò ń bẹ̀, ṣé kí wọ́n dẹ̀ fi gbogbo eyín àtàyìn àtàwọn ọmọ ta tó tẹ̀lé yín wáyẹn kí wọ́n dẹ̀ fi yín síwájú pálásì káwọn lọ sùn? Ejò ṣe fi sórí òwúlé sùn, ṣé iná ṣe fi sí orí òwúlé sùn ni? Now ẹ wá kí ẹlẹ́ẹ̀ni lọ tí ẹ̀dẹ̀ mọ̀ pé kì í ṣe pé bí kábíyèsí bá ń bẹ lé, kì í ṣe pé wọ́n wọnú yàrá wọn lọ láti wá mú Yorùbá Nation ilé yín lọ́wọ́ kí lẹ fẹ́ pa bàbá fún. Èmi ò ní sọ́pọ́ọ̀tì yín láti bú ọba tàbí ìjòyè mọ́ láyé. Mi ì dẹ̀ ní sọ́pọ́ọ̀tì yín láti bú olóṣèlú kan, torí pé bú olóṣèlú tó wà lẹ́nìí wọ́n lè padà di Yorùbá Nation láàárọ̀ ọ̀la. Irú àwa táwa ti wà ń bẹ̀ yìí àpadà sí burú ọmọ ń bẹ́ lómi tọ́jẹ́ wípé yóò ti wá níbi tó dáa yóò tó wá padà síbi tí ò dáa. Nínú àwọn tá a jọ ń pariwo Yorùbá Nation lẹ́nu, mélòó nínú wọn lẹ́mọ̀ tí ó ti kú ò tí ó ti lọ́ máa sọ sunkún nǹkan mi lásìkò tí irú àwọn Bọ́lá Ahmed Tinubu máa jọ yìí Yorùbá Nation, lásìkò tí irú àwọn Olúọmọ máa jọ Yorùbá Nation. Ọ̀pọ̀lọpọ̀ ọrú wa yìí mélòó lẹ́mọ̀ tí ó ti sáko lọ tí ó ti kú Yorùbá Nation. Ìwú làbúrò ṣẹ́rí ntẹ́mi gbé dání Yorùbá Nation ni. Mo dẹ̀ pa owó kan, mo ti pa owó yẹn tó ẹ̀mẹ́ta abẹ́mẹ́rin nínú àwọn ọ̀rọ̀ mi. Mo ní tẹ́ ẹ bá fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ dúdú tẹ́ ẹ ní pupa tàbí ẹ ní pupa ẹ ní dúdú, bò ẹ fẹ́ kí méjèèjì ta lẹ́ẹ̀kan náà. Mo ti sọ ń tẹ́ ẹ lè ṣe fún yín. Mo ní ọ̀gẹ̀dẹ̀ dúdú yẹn ẹ̀yin ẹgbẹ́ lérí ọmọbìnrin tó fáìn, èyí tó pọ́n ẹgbẹ́ lórí ọmọbìnrin tó ugly. Ẹni tó fẹ́ ra pípọ́n ọmọ máa fẹ́ jẹ́ ni ló fi máa lọ rà lórí ọmọ tó ugly, torí ọmọ pé ọmọ yẹn gangan kọ́ ní ọ̀gẹ̀dẹ̀ orí rẹ̀ ló ń fẹ́ rà bó ti wulẹ̀ ugly tó. Àwọn èèyàn yìí dẹ̀ sábà ra ọ̀gẹ̀dẹ̀ dúdú, ṣùgbọ́n àwọn tí ó pé bo ọlọ́gẹ̀dẹ̀ dúdú àwọn tó fẹ́ ta sí ọmọ pupa ni, torí ọmọ yẹn ni wọ́n fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀. Ẹlòmíì máa rà gan kò ní kó délé yóò bùn yẹn lójú ọ̀nà ni, bọ̀ ó ṣàfẹ́ ní kó sànírà pọ̀ kékeré kan pẹ̀lú ọmọ tó fáìn yìí. Ìyẹn ní táwa ń ṣe lọ́wọ́ yìí náà. Ẹ ti wá gbé ọjà yẹn lé wa lórí ká máa kiri ẹ̀ káàkiri, ẹ wá fẹ́ ṣètì wa ọ̀, ẹ fẹ́ fi ṣé ó wù yín láti fi ẹ̀jẹ̀ tí wá ṣe tutù Yorùbá Nation ni. Wàláhì Ọlọ́run ní fún yín ṣe tó bá jẹ́ pé tó wù yín ni ẹ̀jẹ̀ tí yín láti ṣe tutù Yorùbá Nation kì í ṣe tèmi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, even apart from the fact pé mi ní ṣe fídíò mi mọ́ lẹ́yìn àwọn èyí tí mo ti ní lọ́wọ́ tí mo máa gbé jáde yẹn lórí ọ̀rọ̀ Yorùbá Nation, apart from that fact, mi ní kéèyàn mọ́ pè mí lórí, ẹ lè pè mí lórí fóònù lórí Yorùbá Nation, torí pé n tó wà ní máìdì mi tí mo lè máa ṣe títí tí mo ṣe lọ ni kò sí nǹkan tó lè mí bẹ̀, ṣùgbọ́n màá sá fún risk of my life. Láìpẹ́ yìí la lọ sí Ondo State, àwọn kan kóra wọn jọ ní kí lórúkọ bí ta lọ Ọ̀rẹ́ ní Ọ̀rẹ́. Àwọn kan kóra wọn jọ, wọ́n ti pè mí tipẹ́. Mo dẹ̀ pé Omíyalé, mo pé Bọ́lá Obot. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́tò tèmi ò dá, jẹ́ àmọ́tò mi ò dá, mo gbé mọ́tò tèmi kalẹ̀. A dẹ̀ gbé mọ́tò ti Omíyalé lọ, a dẹ̀ lọ àdírẹ́sì wọn. Nígbà tá a débẹ̀, representative ọba wà ń bẹ̀, representative àwọn Kristẹni wà ń bẹ̀, representative àwọn Mùsùlùmí wà ń bẹ̀, àwọn ọmọ ìlú wa láwọn yòókù.
bàbá wa Bánjí Akíntóyè bá wọn sọ̀rọ̀ lórí fóònù, á pè wọ́n, inú wa dùn débi pé á pè bàbá dẹ̀ bá wọn sọ̀rọ̀ lórí fóònù, gbogbo wọn dẹ̀ fi ti ara wọn gbọ́. Irú tá a sọ pé ká máa ṣe káàkiri nìyẹn. Èmi ò bá yín búyàn. Irú tá a sọ pé ká máa ṣe káàkiri nìyẹn. Lẹ́yìn àwọn tó pè mí, Ọlọ́run Elédùmarè ń bọ̀, mo fi Odùduwà mo fi búra. Àwọn tó ti pè mí pé kí n wá ṣe nǹkan yẹn fáwọn nsìn, wọn kì í ṣe 20 mọ́. Torí ó dàbí pé àbúrò mi Omíyalé, ó dàbí pé ó ti post kìíní yẹn, èmi ò tí post tèmi. Gbogbo tá a lọ sí ìjọ fẹ́jọ yẹn, èmi ò tí post ẹ̀, torí àwọn nǹkan ti wà nílẹ̀ tó pọ̀ tí mo ti ṣe. Now ọ̀pọ̀lọpọ̀ yín náà ó ti rí, so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wá rí, àwọn tó kóra wọn jọ sí kò sí state kan tí àwọn èèyàn 5-6 tí ò ti pè mí differently pé kí n wá launch àwọn, ká wá bá wọn sọ̀rọ̀, ká wá ṣe kinní kan. Now táwọn èèyàn bá wá ń pè wá bẹ́ẹ̀ yẹn, so ẹ̀yin dẹ̀ fẹ́ ká máa risk life wa bẹ́ẹ̀ yẹn, ká dẹ̀ máa bú àwọn tó ní agbára torí ẹ fẹ́ ká ṣe àṣeyọrí àbí ká máa bú àwọn tó lágbára. Èmi ò bá yín bú yàn mọ́ o. Then gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè mí pé ká wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín, ẹ dákun ẹ má retí mi o. Mi kúkú tiẹ̀ ní mọ́tò tí mo lè gbé jáde sí, torí jẹ́ mọ́tò mi ò dá, mi ò ní mọ́tò tí mo lè gbé jáde. So mi ní mọ́tò tí mo lè gbé jáde rárá sí, lẹ́yìn ìgboro ni mo lè gbé mọ́tò mi, lẹ́yìn ìgboro Ìbàdàn tí mo wà. Gbogbo à ń tráfù lọ́bì kankan, mọ́tò mi ò lè lọ́bì kankan sí, torí jẹ́ mọ́tò mi ti bàjẹ́. So débi pé ẹnìkan ti ṣebí nítorí pé ìfẹ́ wà ní máìdì mi ní mọ́tò mi ò ṣe dáa tí mo ṣe ní Omíyalé, mọ́tò yẹn la máa gbé lọ. Tí àbúrò mi yẹn dẹ́gbàá nítorí ọkàn kan bíi tèmi ni mo gbà pé ṣẹ́rí mo close mọ́ Omíyalé dáadáa ń sìn. Torí ìdí tó jẹ́ close mọ́ ni pé mo nínú gbogbo test tí mo ti fún pátá kò fẹ́ lè ẹyọ kan. Mo mọ̀ pé ọkàn kan ló fi ń ṣe Yorùbá nation yẹn. And irú òun sọfẹ́ sá padà ni mo lọ fẹ́ sá lọ. Gbogbo ìyà tó ti jẹ́ yẹn ó gbọ́dọ̀ dúró láti jọrọ̀. Torí ẹ mọ iye oṣù tí wọ́n lò láti mọ̀lé. Tó bá kú síbẹ̀ náà, àgbàgbé wọn náà, bá tó ṣe máa bá ọ̀rọ̀ Yorùbá nation lọ́dún. Wá ìtẹ́yìn fẹ́ kí àwọn kan ó kú nítorí pé a fẹ́ gba Yorùbá nation. Kí ló tẹ́yìn ò fi ẹ̀mí ara yín fún ara yín kẹ́kẹ́ ní ẹ̀fẹ̀mí ara yín sílẹ̀ kan wá pa yín ká lè bá àtìfù Yorùbá nation. Bàbá wa Ọọ̀ni, ẹ dákun torí Ọlọ́run, mo bẹ̀ yín, ojú òní tì yín. Bàbá àní wá yín tí o, ẹ ṣe pẹ́ ẹ ṣe pẹ́ bàbá, pẹ̀lú ògo Ọlọ́run ẹ fi ọwọ́ yín pawú, tẹ́ fi èrìgì jòbì. Ẹ dákun ẹ má bínú sí gbogbo nǹkan tẹ́ bá gbọ́ táwọn èèyàn sọ. Ẹ mọ̀ pé iṣu ẹni ní tọwọ́ ẹ ní bọ epo kọ́ la fẹ́ kọ́ bọ̀, ṣùgbọ́n nígbà tá a bá mú sùúrù tá a fẹ́ fi kan epo, bí a bá ti ń fi kan epo yẹn ó yí wa lọ́wọ́. Bàbá ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ yín. Then ẹ̀yin lọ́ba yòókù náà tẹ́ máa wò wípé tó bá fi lè tó máa ta sí irú ọ̀nà bẹ́ẹ̀ yẹn, ṣé wọn ní ta sẹ́yìn. Ẹ dákun torí Ọlọ́run, ojú òní tì yín. Mo bẹ̀ ẹ̀yin lọ́ba yòókù, ẹ bá wa bẹ̀ bàbá wa Ọọ̀ni kàn má bínú. Àwọn aláṣejù àwọn tán wá sọ́dọ̀ wọn aláṣejù ni wọ́n. Èmi fi gbogbo ẹnu mi sọ pé aláṣejù ni wọ́n. Wọn ò ṣe Yorùbá nation jù mí lọ. Aláṣejù ni wọ́n. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ìwọ tó bá mọ̀ pé o fẹ́ ṣe Yorùbá nation, èmi ò sọ pé a lè lọ sọ́dọ̀ àwọn ọba wa o. Àwọn ni wọ́n ní àwa tá à ń ṣe Yorùbá nation, àwọn ni àwọn tó ń ṣe òṣèlú. Ṣé táwọn bá ti lọ sọ́dọ̀ wọn yẹn, ṣé kí wọ́n dá àwọn olóṣèlú padà ni? Tó lóṣèlú bá ti lọ sọ́dọ̀ wọn, ṣé kí wọ́n dá wa padà ni? Sáwọn ẹ̀ṣọ́ wọn ni. Aláǹfààní àti lọ sọ́dọ̀ àwọn ọba wa, ṣùgbọ́n àwọn ọba wa yẹn ìránṣẹ́ ni àbá máa fi wọ́n ṣe. Ká lọ bá wọn, bàbá ẹ jọ̀ọ́ o, nǹkan tá a gbé wá, nǹkan tá a wá yìí, àti ẹ̀ ti ránṣẹ́ iṣẹ́ nígbà tí ẹ bá ti débẹ̀ ẹ rí i pé tẹlifíṣàn gbogbo ẹ̀ ló máa gbé yín, gbogbo the whole country ni wọ́n ó ti rí i pé nǹkan báyìí ni wọ́n wá bẹ bàbá wọn onírìṣà láti ṣe. Even kí bàbá ọmọ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́, àwọn tí wọ́n tẹ́ ẹ fẹ́ kán gbọ́ gan wọn ó ti gbọ́ nígbà tẹ́ ẹ ti lọ bẹ̀ yẹn. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkùrù pẹ̀lẹ́ o, pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkùrù pẹ̀lẹ́ o. N tà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí
àwọn èèyàn kan ti fẹ́ máa lòdì sófin o tí gbogbo yín ọ̀bá dẹ̀ parapọ̀ bú wọn tó jẹ́ pé inú yín dùn sí nǹkan tán ṣe yẹn pírọ́blẹ́mù ti yín nìyẹn o èmi ò bá yín búyàn mi sì ní bá yín búyàn láyé mi ẹni tí mo dẹ̀ súnmọ́ tá a jọ súnmọ́ra wa personally mi ní jìnnà sí gbogbo àwọn tẹ́ ẹ̀ sọ yìí pátápátá tẹ́ ẹ̀ ń bú tẹ́ ẹ̀ ṣépè fún yìí ẹ lè rí mi pẹ̀lú wọn kò ní nǹkan kan ṣe kò change mind mi lórí Yorùbá nation tí mo ṣe because ọ̀dọ̀ wọn náà mo wà tẹ́lẹ̀ mo kúrò ńbẹ̀ mo wá síbí ni àwọn kan náà lé mi èmi ni mo lé ra mi so kí ni ẹ ṣe ok àwọn kan tó wá ń bú àwọn colleagues mi mo dẹ̀ ti sọ̀rọ̀ yẹn fún yín tẹ́lẹ̀ igi kan kì í dágbó ṣe ẹsikísà nítorí mo lórúkọ ńlẹsẹ ní àǹfààní àti listing tó sí mi lórí YouTube àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n lè sọ tó bẹ́tà tèmi yìí times 10 because ẹ mọ̀ wọ́n ẹ̀ ní listing sí wọn ẹ̀ ní wo kí náà ń wí otherwise ṣé àwọn tó wá sọ èmi di ẹni táyé mọ̀ yẹn sáwọn ni màá kọ̀yìn sí ni bí mo bá ti ẹ̀dẹ́ tó sòṣèlú nú wọn tèmi ń ṣe Yorùbá nation nígbà táwọn bàbá mi jà lórí Yorùbá nation tí mo ń ṣe ṣé mi ni kí n máa bá wọn jà ni ṣé kí n máa bú wọn ni ṣé okùn lẹ fífa èmi wá sí Yorùbá nation ni sókùn lèmi máa fífa àwọn wá sí ni àbí nǹkan bá rí tá à ń ṣe kọ́ ló máa fi wù wọ́n òkè ẹ dákun ẹ sọ fún mi n tá à ń ṣe ìbò ni ó ṣe wù yàn ṣé inú àwọn ọmọ Ifẹ̀ máa dùn ẹ má jẹ́ ká sọ pé inú àwọn ọmọ Ifẹ̀ ṣé inú Yorùbá máa dùn torí ẹ mọ bí Ifẹ̀ ṣe jẹ́ nílẹ̀ Yorùbá bàbá wa lẹ lọ bàbá Yorùbá lẹ lọ kàn lábùkù yẹn àbùkù ní nǹkan tẹ́ ṣe yẹn jẹ́ àbùkù ló jẹ́ náà àbùkù ní àwọn highest rank nínú àwọn olóyè yọjú sí yín wọ́n bá yín sọ̀rọ̀ kódà ní táwọn yẹn sọ kẹ́yìn ẹ̀yin tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ pé ìpàkọ́ lọ́pọlọ ẹ̀ wà ṣùgbọ́n màá fi nǹkan tí àwọn ọba yẹn sọ màá fi hàn nínú fídíò yìí. ká ní àṣẹ tiwa ká ní ìjọba tiwa then Haúsá àbí Fúlàní àbáwọlẹ́yà míì tó bá fẹ́ wá sórí ilẹ̀ wa ó máa ní láti gba òfin àti ìlànà tí à ń lò lórí ilẹ̀ wa ọmọ Yorùbá tó bá fẹ́ lọ sí ilẹ̀ Fúlàní òun náà máa ní lọ́kàn pé òun máa tẹ̀lé òfin àti ìlànà wọn ẹni tó ń gbé lọ sílẹ̀ Ìgbò òun náà máa ní pé ó máa ní lọ́kàn tí pé òun rẹ́dí láti tẹ̀lé òfin òun la tó lè ní ètò ààbò lórílẹ̀‐èdè Yorùbá bí wọ́n ṣe ń wọlé lóru tí wọ́n ń wọlé lọ́sàn gbogbo ilé máa dínkù tí a bá gba orílẹ̀‐èdè wa a lè sọ fún ọ pé ìgbà báyẹn lè wọlé ìgbà báyẹn má wọlé so ohun tí à ń gbìyànjú láti sọ nìyẹn ìyẹn ní ká má fẹ́ra wa o àṣà àǹfẹ́ ọmọ London àǹfẹ́ ọmọ Amẹ́ríkà àǹfẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ní gbogbo kíní ìṣe máa ṣẹlẹ̀ kó dìjà tó ẹ̀yin bàbá wa ẹ kàn bá wa gbé ọ̀rọ̀ yẹn lọ síbi tí ó yẹ kí ọ̀rọ̀ yìí lọ kí ẹ sì sọ fún wa níbi bí ìyábẹ́ kí kábíyèsí wa kí wọ́n sọ pé àwọn wà lẹ́yìn wa àwọn fara mọ́ ọ̀rọ̀ Yorùbá nation wọn ni. gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Oòduà gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ ṣé ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe Olódùmarè á bẹ̀rẹ̀ sí gbé ọwọ́ yín sókè ẹ ní ṣubú tògótògó bí a ṣe rí yín inú wa ń dùn a ní rí yín banújẹ́ gbogbo ń tẹ́ ẹ sọ pátápátá gbogbo ẹ̀ láti gbọ́ adẹ̀ kí yín ní orúkọ bàbá wa Ọ̀nìrìṣà ọba Adéyẹyè ẹni ìtàn Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì a kí yín pé ẹ kú ìfọmọnìyàn ṣe Ọlọ́run Olódùmarè kò ní padà lẹ́yìn yín ṣe rí gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí pátápátá ògbọ̀gbọ́n ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ògbọ̀gbọ́n Ọlọ́run á bá wa jà o bàbá tí ẹ ní ẹ fẹ́ rí pẹ̀lú agbára Ọlọ́run bàbá ò sí nílé lákọ̀ọ́kọ́ bí ẹ ṣe fẹ́ wá yìí at least tó bá ti kù bí oṣù kan ẹ ti fi ìwé àfi ọwọ́ kọ yín ránṣẹ́
tí olóyìnbó ń pè ní appointment pé ó fi àti búùkù fún appointment láti rí bàbá wa Onírìṣà. Lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀dẹ̀ wá rí i pé ọdún wa ti bẹ̀rẹ̀ èyí tí í ṣe ọdún ọlọ́jọ́. Nídìí èyí kò ń ṣe àsìkò yìí irú èyí tẹ́ ẹ gbéra pé fẹ́ rí bàbá ló yẹ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ẹ ti fi òun ránṣẹ́ àádẹ́ ti fún yín lábọ̀ pé ókè ọjọ́ báyìí ni kẹ́ ẹ máa bọ̀ o. Olórí gbogbo àgbáńlá ayé káàbàtà ní bàbá wa Onírìṣà. Bàbá ò kì í ṣe ẹni tí a kàn lè kẹrùkẹrù lẹ́yìn tó yá afẹ́ rí bàbá Ọọ̀ni kí bàbá Ọọ̀ni dẹ̀ jáde. Wá arákùnrin tó ń sọ̀rọ̀ ẹni tó wá tí ó ń sọ ẹ́ pé ṣàṣù wá ó mọ̀gbà tó ti búùkù àpẹ́mẹ̀ kó o fẹ́ wá rí bàbá. Àwa náà ti búùkù ẹ sọ̀rọ̀. Ìwé kẹ́ fi búùkù gbà. Bàbá ò sí ilé tí bàbá bá wà wí ẹ̀ pé ẹ ti búùkù. Bàbá ti jẹ́ kí àwa gangan mọ̀ pé ókè o. Bàbá Ọbalúfẹ̀ bàbá lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá àwọn máa gbàlejò báyìí níjọba yìí o báwọn ò ṣe sílé ẹ báwọn wẹ́kọ̀mù wọn. Ṣùgbọ́n bá a ṣe rí tẹ̀lé ń sọ Yorùbá lẹ́nu ló jẹ́ káwa náà jáde pé àwọn ọmọ wa ló dúró yìí iyì ni ọba ń fi orí bíbẹ́ ṣe ìran ọba kan òkì mẹ́jẹ̀ ló jẹ́ ká jáde sí yín torí a rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tó jẹ́ pé ilẹ̀ Ifẹ̀ ń bí náà ńlẹ̀ ti lọ. Nídìí èyí a ò bóyá yín kéré ẹ̀dẹ̀mẹ́ pé bàbá wa Ọọ̀ni ó fẹ́ràn ọmọdé ó fẹ́ràn ọkùnrin ó fẹ́ràn obìnrin ó fẹ́ràn ọ̀dọ̀ kúrúùrú bàbá ò kì í fojú pa ẹnikẹ́ni rẹ́. Nídìí èyí bẹ́ẹ̀ ṣe wá yìí tá a bá parí ọlọ́jọ́ ẹ̀ wá búùkù ìgbà tẹ́ máa wá rí bàbá wá fún yín ní táìm pé ìgbà báyìí o ẹ máa bọ̀ o ṣùgbọ́n lọ́wọ́ báyìí bàbá ò sí lé. Nídìí èyí ayọ̀lẹ̀ fi dé bí ayọ̀lẹ̀ máa padà o. Ìran odídẹrẹ́ kan ò kì í gbé sóko ìwájẹ ẹ̀ ní gbé sájò o. Gbogbo tí ẹ̀dẹ̀ ń torí ẹ̀ jáde tẹ́ ń ṣe wàhálà lé lórí wàhálà yín ò ní já sásán o. A rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o. Olódùmarè á mú wọlé àṣẹ. Ẹ ṣé ẹ káàbọ̀. Ẹ̀yin bàbá wa wíwá ta wá síbi lẹ́nu àwa gẹ́gẹ́ bí ọmọ ni tí n bá lọ sílé òbí mi tí iye bàbá mi ò bá sí ilé mo ṣàlàyé authority láti dúró de tí ó fi padà dé. A ti sign wípé ihun tí a fẹ́ ṣe òun la fẹ́ ṣe. Ẹ bá wo inú báàgì mi pílò wà aṣọ ló wà ńbẹ̀. Bàbá délé bá dọ̀tí á bọ̀ á tuntun mi wọ̀. A dìdí fẹ́ kí bàbá wa kí wọ́n bá wa sọ̀rọ̀ wípé nǹkan báyìí ni a fẹ́. So kò ní mi fẹ́ kó because mi ní fẹ́ lọ rí bàbá tèmi lé kí wọ́n á ní mo fẹ́ kọ lọ́tà sí bàbá mi pé mo fẹ́ rí. Owó ni wọ́n náà ṣe ètò lẹ́tà. Mi sọmọ àlè. Mi ń ṣe àlejò bí ẹ ṣe sọ ọmọ ni mi ń ṣe àlejò. So ihun tí a kàn ní ká sọ ní pé because a ní alẹ́jì láti dúró ìbá aṣọ ọjọ́ méjì ìbá aṣọ ọjọ́ mẹ́ta ìbá aṣọ ọjọ́ mẹ́rin a ti dágbére fún wọn nílé pé à ń bọ̀ nígbà ó ló jẹ́ kí gbogbo mídíà àwọn náà jáde wípé ibi tí a wọlé sí lélẹ́yìí o bí mo rí rí àbí mi ò wí re. Ó yá wọlé léra. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Àṣẹ. Tí nǹkan tá a sọ yẹn ṣé kò tí ì tó kí ọmọlúàbí ó gbà? Ṣé nǹkan táwọn ọba yẹn sọ ṣé kò tí ì tó ọmọlúàbí ṣé kò tí ì tó inú ọmọlúàbí yọkàn mọ̀ pé yes àwọn eléyìí wọ́n ń ṣe tiwa wọn ò ta wá nù wọ́n gbà pé ọmọ wọn là wá. Mo dẹ̀ ti ń pariwo fún yín ti pẹ́ a lè fi ojú agan gba nǹkan kan lọ́wọ́ àwọn bàbá yẹn wọ́n wà òkè wọn wà tọrọ owó lọ́wọ́ wa tá bá fẹ́ rán yàn ṣẹ́ tá bá fẹ́ rán mi ṣẹ́ tí mo bá ní mi ò jẹ́ ẹni tó jù mí lọ́dún iṣẹ́ tíátà ni wọ́n pè ránṣẹ́ torí wọ́n lówó tí wọ́n fún so wọ́n wá useless èmi ò ní jẹ́ nǹkan kan mọ́ therefore àwọn bàbá wa yìí àwọn tá a gbọ́dọ̀ fún ní respect ni tó bá ti wá jẹ́ pé ká continue ni ṣé tó bá ti jẹ́ wípé àwọn tí wọ́n plot sáàrin wa ni wọ́n ń ṣe irú eléyìí tí mo wá rí pé gbogbo àwa yòókù àtijọ́ ń gbé wọn ṣépè ọkàn mi á balẹ̀
torí bí wọ́n ṣe ń sọ tí wọ́n yẹn àwọn tí wọ́n bá wí náà àwọn náà mọ̀ rí wípé àṣẹ báwọn kan náà wà ń bẹ̀ yẹn tí wọ́n ń ṣépè fún àwọn tí wọ́n ń bú wa yẹn ṣẹ̀pọ̀ kan wọ́n balẹ̀ ṣẹ̀pọ̀ tí wọ́n bá ríru wa wọ́n rú irú wa pé no eléyìí o kò pẹ̀lú ọ̀bọ̀jáwùrà o eléyìí ò ń sara àwọn tó ń ṣépè lóòótọ́ ara wọn ni bọ̀tẹ́ eléyìí ò ń sara àwọn tó ń ṣépè ṣùgbọ́n gbàjẹ́ pé tó bá ti ṣépè náà tàbí tó bá ti sọ nǹkan kan all right ó rọ̀jò ẹ ti wọ́ tẹ̀lé wọn ṣé sáǹdíjú rìn ni ṣé a máa ṣe pẹ̀lú àìronú jinlẹ̀ mọ́ ni ẹ jọ̀ọ́ èmi bẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà mo dẹ̀ bẹ̀ ẹ̀yin tí ẹ fẹ́ kó bàjẹ́ fún mi tẹ́ ẹ ti ń wà lẹ́yìn mi láti day one mo bẹ̀ yín pé ẹ má bínú pé níhìn ni Ọlọ́run ràn mí lọ́wọ́ dé kì í ṣe wípé mi ò ní bá wọn ṣe Odùduwà nation mọ́ ni mo ń sọ o Odùduwà nation máa ṣe títí ó fi tẹ̀ wá lọ́wọ́ ni ṣùgbọ́n mi rẹ́dì láti ṣe fídíò mọ́ mi rẹ́dì láti kó àwọn èèyàn kan sẹ́yìn lọ síbi kan mọ́ tó bá tó wá di lọ́jọ́ ọ̀la tí gbogbo ìbá tó wá yàtọ̀ tí mo rí wípé èébú tó lè dé jà láìfù tèmi ní Nàìjíríà tí mo rí pé kò wáyé mọ́ ó ṣeé ṣe kí n tó jáde o but àwọn iṣẹ́ tí mo ti nílẹ̀ ó pọ̀ òun ni mo máa upload lọ lásìkò yìí mi ní ṣe tuntun bí mo ti fẹ́ ṣe tuntun mi ní wọ mi àfi tó bá jẹ́ pé bàdà mo ti fẹ́ yà lóko so mi ò ní mọ́tò tí mo lè gbé rìn sí so therefore mo bẹ̀ yín ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi tí ìfẹ́ mi wà ní máìdí yín gágbé yín mọ́ kọ́kọ́ àṣewájú yẹn ẹ̀ ní fọwọ́ gbọ́mọ yín sí ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ rí sí pẹ̀lú mi ẹ má rí mi ní rí pé àwọn náà ti yà padà ẹ dákun ẹ rí sí pẹ̀lú mi I got my own life to live èmi náà láwọn ọmọ tí mo fẹ́ kàn jèrè bàbá wọn mo fẹ́ káwọn ọmọ mi máa ṣe oríire lójú mi torí the only thing téèyàn gbọ́dọ̀ ṣe náà ni pé tó bá ti dàgbà tó wà nípò kan kíwọ náà lọ jókòó kọ́ mọ́ tọ́jú ẹ̀ tíwọ náà bá tọ́jú bàbá ẹ̀ o kíwọ náà wá jókòó ńgbà tó ti ṣẹ́ débi kan tápá ti kún ẹ̀ káwọn ọmọ náà máa wá gbé ẹ̀ mi ò dẹ̀ tí ì bá àwọn ọmọ yẹn débi tí mo fẹ́ bá wọn dé ẹ jọ̀ọ́ mi rẹ́dí láti kú ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú rárá torí Ọlọ́run torí mo mọ̀ pé ó máa dùn yín torí àwọn kan máa rírì tí mò ń ṣe yìí àwọn kan mọ̀ pé ó ń rìn gan àwọn kan mọ̀ pé ó ń jẹ́ kí awareness pé Yorùbá nation sí exist wáyé mo mọ̀ pé yìí kan mọ̀ mo mọ̀ pé yìí olóríire kan mọ̀ mo mọ̀ pé yìí tẹ̀ ní sórí burúkú kan mọ̀ mo mọ̀ pé yìí tẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sin kan mọ̀ ṣùgbọ́n àwọn olórí burúkú tí wọ́n plot sáàrin wa nǹkan mi ìgbà pa àwọn tó ń fi wá wówó mi ìgbà pa àwọn ní ẹlẹ́sìn ìbàjẹ́ àwọn yẹn ò ní ìdí àṣìṣe ìbàjẹ́ níta àwọn yẹn nídìí ni pé kán identify pẹ̀lú wa kí wọ́n lè máa rówó ìyẹn ò sì burú Ọlọ́run ò bínú sí yẹn ṣùgbọ́n àwọn ẹni kẹta yẹn tí wọ́n plot sáàrin wa yẹn gbogbo nǹkan dáadáa tẹ́ ẹ bá ṣe nǹkan dáadáa àwọn ni wọ́n kọ́kọ́ yarí àwọn nǹkan kan wà tí mo fẹ́ kí èyí náà bá mi bẹ Ọlọ́run lé lórí ọ̀rọ̀ Yorùbá nation Ọlọ́run má jẹ́ kó jẹ́ kéèyàn ó sì sọ mo sọ statement kan tí mo dẹ̀ ti tọrọ àforíjì mo ti sọ hashtag fúnra ẹ̀ láìmọye ìgbà mo dẹ̀ fẹ́ kẹ́yìn olólùfẹ́ mi náà kẹ́ bá mi bẹ Ọlọ́run k'Ọlọ́run darí ẹ̀jẹ̀ mi mo sọ statement kan níbi tó ká mi lára dé mo ní bí Ọlọ́run bá sọ̀kalẹ̀ tó wá ṣe president Nàìjíríà mo ní kó lè wọ́ nǹkan tẹ́nu bàbá tó bí bàbá mi ò gbà ni mo sọ yẹn later ni mo tó realize pé ẹnu ló gbé mi tí mo fi sọ̀rọ̀ báyìí ìdí ni tí mo fi ń bẹ̀ yín pé nígbà míì ẹnu lè gbé àwọn èèyàn àwọn ọmọ tán bú àwọn ọba tán bú jóyè yẹn ẹnu lè gbé wọn ṣùgbọ́n gbàtà tí wọ́n ń pariwo èyí kò yẹ kẹ́nu ó gbé èèyàn mọ́ ṣé bí èmi ti sọ èyí tèmi sọ èyí kí n tó wá realize pé kò dáa mo dẹ̀ gbogbo ọ̀nà ni mo dẹ̀ ń gbà bẹ Ọlọ́run pé k'Ọlọ́run wọn dáríjì mi k'Ọlọ́run Lédùmarè kó dáríjì mi k'Ọlọ́run Lédùmarè kó dáríjì mi nǹkan táwa náà ń lé yìí tọ́lọ́run bá fẹ́ gbà fún aláàárín òní sáàárọ̀ ọ̀la kò sí nǹkan tí bàbá ẹnìkan lè ṣe kò sí bàbá ẹni tó lè dì lọ́wọ́ kò sí bàbá ìyáláyà ẹni tó lè dì lọ́wọ́ so irú Ọlọ́run yẹn kò yẹ kí n sọ̀rọ̀ òdì sí ṣùgbọ́n ọ̀rọ̀ òdì kọ́ ni mo fẹ́ sọ níbi tí ọ̀rọ̀ yẹn ká mi lára dé ni mo fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn k'Ọlọ́run Lédùmarè kó dáríjì mi k'Ọlọ́run Lédùmarè kó má kọ sílẹ̀ fún mi ní ẹ̀ṣẹ̀ ẹ dákun ẹ bá mi bẹ̀ Ọlọ́run so ẹnu lè gbé èèyàn gbà mí but káwá ní ẹnu náà ló gbé wa ńgbà tá a ti ń bú àwọn bàbá wa yẹn sí ẹnu yẹn sì ń gbé wa dì sí i náà ni
after all kí ni òun ti rọlẹ̀ díẹ̀díẹ̀ nílẹ̀ Yorùbá wọn ò gbéyàn tó bá ṣe ń gbéyàn tẹ́lẹ̀ mà torí pé àwọn Àmọ̀tẹ́kùn yẹn náà àwọn OPC àwọn Àgbẹ̀kọ̀yà iṣẹ́ kékeré kọ́ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ń ṣe àwọn ọ̀tá àwọn ọdẹ iṣẹ́ kékeré kọ́ ni gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà sílẹ̀ yẹn àtàwọn míì náà àwọn security kìíní míì náà ti ń wà iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ń ṣe ìyẹn lẹ̀ ṣe gbọ́ pé wọ́n jiyàn gbé rẹpẹtẹ bí ìtàtẹ̀yìn wa mọ́ kì í ṣe pé wọn ò sí lọ́dọ̀ wa wọ́n wà lọ́dọ̀ wọn pọ̀ nínú gbọ́dọ̀ wa torí pé wọ́n ti fojú sí wọn rárá lókè ọya gbogbo wọn dẹ̀ ti wá sí south ń bíbà yìí ní south yẹn dẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n wá jù ní south west wá bíbà yìí ni wọ́n wá jù wọ́n wà nínú igbó rẹpẹtẹ ṣùgbọ́n àwọn èèyàn tí di wọn lọ́wọ́ wà nínú igbó pẹ̀lú wọn ńlẹ̀ ṣe gbọ́ pé wọ́n gbé lágbájá lẹ́nìí kì í ṣe pé wọ́n ń gbé yẹn náà but kò pọ̀ ó ti reduce gan pátápátá nílẹ̀ Yorùbá irú àwọn èèyàn tó yẹ ká máa kan sára sí ká máa ṣàdúrà fún wọn ká máa lù wọ́n lógo ẹnu àní ṣe yẹn àwọn bàbá kan láàmú wa bù Yorùbá yín bóyá mọ́ o then èyí tí ó máa dùn pé mo sọ pé mi ò ṣe fídíò mọ́ mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ dákun ẹ wo ẹ̀mí mi sí nǹkan tí mo sọ yẹn kẹ́ ẹ wo ìtóníwéètì jù nínú méjèèjì Ọlọ́run nínú màdẹ kò lè dojú tì wá láti sìn ín lọ màá bẹ̀rẹ̀ sí ní máa upload àwọn iṣẹ́ yòókù ṣùgbọ́n àwọn fíìmù tí mo máa fi introduce ìfẹ́ padà láwọn fíìmù tí mo ti yà sẹ́yìn tẹ́ fi máa mọ̀ pé yes apostle of peace and love lèmi àwọn iṣẹ́ tí mo ti yà sẹ́yìn láwọn tútù àwọn àṣẹ tó le burúkú màá bẹ̀rẹ̀ sí ní máa mú wá sí ìwòran yín lórí ìkànnì yìí láti sìn ín lọ any moment from now ni mo lè upload fíìmù mo fẹ́ mọ́kọ́ àtàkọ́kọ́ màá kọ́kọ́ fi tọ́ yín lẹ́nu wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pè mí tí wọ́n ń pariwo fún mi ni pé àwọn eré yín àtijọ́ tẹ̀ máa ṣe yẹn àwọn èèyàn tó pè mí jù ní tí wọ́n sọ ní àwọn eré yín àtijọ́ eré tí màá kọ́kọ́ mú wá yẹn òun ni eré àtijọ́ tẹ̀ ń pariwo pé ẹ fẹ́ wò yẹn Adégoróyè nínú eré yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a jọ kópa nínú ẹ̀ náà ti kú mi ìmọ̀ tí mo lè sọ pé àwa ní lọ́dọ̀ Ọlọ́run ni táwa fi wà láyé torí kìí ṣe fíìmù 15 years ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ẹ rò pé lánàá ni mo yà so màá bẹ̀rẹ̀ sí ní máa ju àwọn fíìmù yẹn níkọ̀ọ̀kan while bí mo ṣe ń ju àwọn Yorùbá Nation tí mo ti ṣe sọ́wọ́ bẹ́ẹ̀ náà ni màá máa ju àwọn fíìmù yẹn màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi wo àwọn fíìmù yẹn náà ẹ fi lè determine ok n tí Sokoti ń sọ sìn sáárì nínú àìdíà àwọn ẹsẹ̀ tó ti ṣe sẹ́yìn ẹ fi mọ̀ pé apostle of love ni mí so ojú ò ní tiwa ẹ kéré òkú délé pẹ̀lú òkú Ọlọ́run ẹ nira sókè òkun gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe mí lóore mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ tún padà ṣe mí lóore lọ́la mo dúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tán owó yín o ẹ ní ṣubú dànù o ẹ ní sórí burúkú o ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ tó ń ṣe oore fún àwọn èèyàn kọ̀ọ̀kan tí mo gbé wá àwọn artist kọ̀ọ̀kan tí mo gbé wá torí àwọn artist kọ̀ọ̀kan tí mo gbé wá sọ fún mi pé àwọn èèyàn sẹ́ndì owó sáwọn àwọn èèyàn ṣe kìnnì kan sáwọn mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pè mí tí wọ́n bí lè pè nítorí pé mò ń jẹ́ Sokoti alágbẹ̀dẹ ọ̀run bàbá yẹn bọ̀ wá sóògùn tí wọ́n ti pè mí tí wọ́n fẹ́ one problem or the other lọ mí mo dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé èmi yìí ṣe babaláwo òyìn mọ́ nǹkan kan ń pa ìfà o mi kì í ṣe babaláwo n tó ṣokùnfà tí mo ṣe gbé ọ̀gá wa Peter Fatomilola wá nìyẹn àwọn ẹlòmíì ní àwọn ìṣòro kéékèèké tí mo believe pé Ọlọ́run lè ti ọwọ́ wọn Ọlọ́run lè tọwọ́ wọn Ọlọ́run lè ti ara wọn mi ní nǹkan kan tí mo ń ṣe pẹ̀lú wọn mi ní anything torí ẹ̀ mo tún lọ gbé bàbá wa Àràbà Ọ̀ṣun tí gbogbo yín mọ̀ sí bàbá wa Yẹmí Ẹlẹ́bùbà ẹ̀wọ̀ ọdún tí bàbá ti wà ẹ̀rù bà mí nígbà tí mo dé ilé wọn mo bá àwọn òyìnbó tí ò less than 200 nílé wọn tí wọ́n wá ń gba lecture Ifá mi ò rírú ẹ̀rí láyé mi tẹ́ ẹ bá wọnú ilé wọn ẹ rò wípé kì í tẹ́ bá wọnú ilé wọn tí mo wí yẹn ṣe pé mo ti demarcate ẹ̀ pé ilé ẹyọ kan nìyẹn ilé wọn nínú kọ́mpáàdì wọn ilé tó wà ńbẹ̀ kì í ṣe bí mẹ́jọ mọ́ láwọn ní ilé tírù mi lè pè ní ilé ni o tírù mi tí mo lè pè ilé lélẹ̀ wọn less than 8 nínú kọ́mpáàdì yẹn ìkọ̀ọ̀kan lọ́dẹ̀ ní nǹkan tí wọ́n ń ṣe ńbẹ̀
kódà wọ́n fún mi láǹfààní àwọn tọkọtìyàwó kan tán fẹ́ bọ ifá fún òyìnbó, wọ́n fún mi láǹfààní àti ìyá ó wà nínú nígbà tí mo bá ju kíní bàbá yẹn síta ẹ wà á gbọ́ gbogbo tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí títí di ìgbà míì tí tó máa wá sí ojú ìwòran yín. Èmi Adéwálé Abdulrasaq ló sọ fún yín wípé Yorùbá Nation now.